ẹ dákun ẹ má bínú mò ń bọ̀ o. Ọmọbìnrin dákun má bínú. Táwọn wọ̀nyí. Àwẹ̀lẹ́rẹ̀. Ọmọ ọlá yóò dáa fún ọ. O ò ní ṣìṣe. Wo orí rẹ̀ ó kàn kè. Ibi gíga báyìí lẹ̀yẹ ti ń fò. Ìwọ náà ó débi gíga yóò dáa fún ọ. Ojú rẹ̀ ni wọ́n ń dán yìí. Mo mọ̀ pé wọ́n ní ìyìnbá ti jáde sí ọ látòrọ̀. Èmi náà mọ̀ pé mọ̀. Àwọn ọmọ. Àti pé nǹkan tó jẹ́ kí n kọ yín lójú ojú pé mo mọ̀ pé àgbà ti dé. Kò sí ní ẹ̀kẹ́ tó rọra rìn jáde ìbẹ̀lẹ̀ kẹjọ. Ó rí sọ mọ́ bínú wo mo ń ṣe nǹkan kan nú yẹ̀wò mi lọ́hùn mi bí mo ṣe rí ọ náà mi dùn. Àwẹ̀lé ọmọ ńlá ọ̀kàrẹ̀ àwọn ará Ìbàdàn ńkọ́. Àwọn adúpẹ́ fọlọ́n gbogbo wọn wà. Wo bí mo tiẹ̀ ṣe rí ọ mo mọ̀ kó wà lálàáfíà ojú rẹ̀ ní ń dán yìí àbí ọmọ ìlú èbó. Bàbá Ọlọ́run akú tó gbẹ wa náà débẹ̀. Àmín ẹ sì débẹ̀ kọjá abẹ ọ̀kàrẹ̀ pọ̀ inú mi dùn ọ̀nìkan tó wá yọjú sí alábúlé. Akọ tí ẹ wí mo wò pé ilé dádì kan wà ń bẹ ni pé kí n wá yọjú síbẹ̀ kí n yọjú sí yín. Ọpẹ tí mo ṣe débẹ̀ gan mo kàn sáré ṣe àwọn nǹkan yóò àwọn koríko ẹgbẹ́ yẹn nǹkan sáré ṣe. Yóò ti kún. Pátá rẹ ni bá wa mójútó. Ó dà bẹ́ẹ̀ òfin ni kò wá yọjú síbẹ̀ yóò dà fún ọ ọmọ gidi ni ọ àwọn àgbàbọ̀ wọn ní ọmọ tó bá sọ lẹ́nu ó sàpò ìyàkọ́ ni ìwọ mọ̀ ni ọmọ mi yóò kọ̀ sọ̀pàkọ́ ẹ̀yìn ni tí ò ní wẹ̀yìn wò mọ́ àmọ́ ìwọ òṣèlú rẹ̀ tó yẹ báyìí wọ́n sì ní odò tó bá gbàgbé orísun rẹ̀ yóò gbẹ ni wọ́n ò ní gbẹ òun tó dá ló ṣe yìí bí wọ́n ṣe bẹ́ẹ̀ fún lé bàbá rẹ̀ fún bàbá rẹ̀ ni kì í ṣe lé bàbá rẹ̀ ló ṣe fún torí bí ó wà lọ́hùn inú rẹ̀ ó máa dùn bọ́ọ̀ jẹ́ kí nǹkan ó bàjẹ́ ọmọ ó ṣe jù bẹ́ẹ̀ lọ fún wọn náà yóò dà fún ọ sálàáfíà wà ní gbogbo bẹ̀ wà. Àlàáfíà ni àwọn nǹkan díẹ̀díẹ̀ tó kọ́ kù díẹ̀ káàtó máa parí ẹ̀ lẹ́yìn kí tó padà lọ́la. Torí tí mo fẹ́ sọ nù sí èsì pọ̀ tó wá jókòó ní abúlé. I book it. Farabalẹ̀ kọ́ gbọ́ mi ọ̀rọ̀ búkì kan mò ń wí o mo ní sí èsì pọ̀ wá tó wá jókòó ní abúlé wọn ò ní búkì. Baba, we are saying same thing like bàbá ẹ má bínú mo tí mo sọ náà ni pé mo kọ́ mi ìsọ̀rọ̀ búkì I book it mo kọ́ ní pọ̀ ọkọ̀ lọ ìtumọ̀ yìí nígbà tí mo ní ṣèṣe pọ̀ wájú kan ní búkì o ìwà tí ọ̀rọ̀ búkì kan pé ṣèṣe pọ̀ wá tún jókòó padà sí abúlé. Rárá bàbá mo ẹlẹ́dàá mi kọ́ mi tún padà sí abúlé wá gbé mọ́. Àwẹ̀lé èmi náà kọ̀ fún ọ má padà ní abúlé yìí o ọ̀rọ̀ afárabalẹ̀ ń bí ọ wà tó yẹ báyìí ó ní ìsìn wọ̀ báyìí ọ ti yàtọ̀ pọ̀ ọ yàtọ̀ o níta mọ́ sọnù gbogbo àwọn ọmọ kékèké inú abúlé náà káwọn náà ò gbìyànjú kán lọ jìnnà kán rè gbòòrò káwọn náà lọ sóríire wá ká máa kórè wá ní abúlé gbogbo àwọn ilé wa tó wà níbí káwọn máa túlẹ̀ bàbá wọn ṣe gbogbo rẹ̀ ó mọ̀ di tuntun. Bàbá àmọ́ kí etí kún mi. ohun tó dé tó mú mi lọ sí Èkó gan pàápàá nígbà tèmi gan wà mí ṣé mo ronú láti máa lọ sí Ìbàdàn ni mi ronú láti kúrò ní abúlé àmọ́ ohun tó ṣẹlẹ̀ tó mú mi lọ sí Ìbàdàn kódà. àmọ́ ó mọ̀ sí o Àwẹ̀lé mo rántí ni àwọn àgbàbọ̀ wọn ní àwí ìbú àfọ̀gbà ní mọ́kẹ́yìn ó ti ka àbámọ̀ bẹnu ìbàjẹ́pọ̀ rẹ̀ gbọ́ sí mi lẹ́nu ńgbà náà èyí ń ṣayọ̀ ìbá tí lọ bó ti lọ ẹ̀bájọ́ máa soríire báyìí ni ẹ̀bájọ́ máa soríire ni ìwọ náà sì mọ̀ pé ṣayọ̀ ńgbà náà iléèwé ìsáà ni máa ń pariwo tèmi gan tún máa sọ pé Àwẹ̀lé ìwọ náà múra kí wà á ti ṣayọ̀ kẹ́ẹ̀jọ lọ léèwé àmọ́ wá wo bó ti rí báyìí ń dùn mí ikú ọmọbìnrin ń dùn mí pọ̀ ìbàjẹ́ bàbá rẹ̀ náà sì ti gbọ́ ṣé ó lè báyìí. àwọn ọmọ wa fẹ́ kẹ́ mọ̀ kankan dájú pé alápàdé pẹ̀lú Olódùmarè. Bẹ́ẹ̀ni. bí Ṣayọ̀ bá ṣì wà láyé a lè gbọ́gbọ́n pé ká kúrò ní abúlé yìí o inú abúlé ìlà ṣe máa wà. àti pé ikú Ṣayọ̀ òun ni sábàbí tèmi lọ́jọ́ òní nítorí ìwọ̀nba owó rẹ̀ ti ń bẹ lọ́wọ́ mi
òun ló fi ṣe sábàbí ìrìn àjò fẹ́yàn kan bí kí n kúrò nínú abúlé òun ló jẹ́ kí èmi náà dẹni yìí bá. àmọ́ a lè fi kú yọ̀ torí kì í ṣe dídùn nínú kókó. ká ṣàdúpẹ́ lọ́wọ́ ilé ọ̀rọ̀ ló sọ ọmọ tó yìí ti fi kú ṣàgbà. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ló sọ ọ̀parọ́ ó ti fi kú ṣàgbà wa lóòótọ́ Elédùmarè ó sì bá wa tẹ sáfẹ́fẹ́ rẹ̀ sọ wá rí wọ náà omi ọ̀ ní fọjọ́ ọlọ́jọ́ lọ ọ̀ká rẹ̀ pọ̀ ọkàn mi kàn lọ ọ̀dọ̀ rẹ̀ náà ni àti pé àìpẹ́ ìgan tiẹ̀ ní ọmọkùnrin kan tiẹ̀ wà sábúlé tíṣà ní òun rí sayọ àṣà máa lóun rí ní láti jọ́ta láyé ti dáyé níta máa ń gbọ́ ni pé òkú kì í bá láyé rojọ́ ń bọ́ ẹ ti pàdé àṣà lóun rí sayọ ni ìjọ kan ló tiẹ̀ débí lónìí sayọ ní kò ń wá gba ìwé dúkìá bàbá òun lọ́wọ́ mi sayọ òun sì fara mi lóòótọ́ ó ní gbé fún ọmọkùnrin ọ̀hún sáà wá bí ọ̀rọ̀ rẹ̀ náà mo túrò tí mo tó fi rántí gbogbo ọ̀rọ̀ yìí. ọmọkùnrin kan wá kó òun rí sayọ kò ga pọ̀ ọmọkùnrin táwọn wí ó mọ́ lára díẹ̀ báyìí. bẹ́ẹ̀ni kò lómi lára. kò lómi lára pọ̀ àmọ́ mọ́ díẹ̀ kò sì ga púpọ̀ báyìí. bàbá Dùnsìn lórúkọ rẹ̀. Dùnsìn dákun mọ́bìnrin sọ ọmọ ẹni tí mò ń sọ ni. bàbá mo mọ̀ ọ́. ẹni tí mò ń wí ìfarabalẹ̀ o a máa lóun rí sayọ pé sayọ yọ sóhun ni o. a ní mo mọ̀ ọ́. Dùnsìn lórúkọ rẹ̀ ń jẹ́. ṣé ìlú Ìbàdàn náà lẹ ti mọ́ra mi. rárá Èkó lòun ti wá ó wá sínú abúlé yìí ó láwọn nǹkan tó wá ṣe àmọ́ bó ti máa sọ fún mi gbà náà nìyẹn pé òun rí sayọ èmi tiẹ̀ kọ́kọ́ wò ń gbà kó pé àbó tiẹ̀ ní mẹ́ńtà ni bọ́ gbà tó yá lítà àrùn kọ̀dà ó pé lóòótọ́ ní nǹkan tó ń sọ torí sábàbí tiẹ̀ òun náà ní sayọ ló rán sí mi pé owó òun tó wà lọ́wọ́ mi kí n mú lọ sí ìlú Ìbàdàn kí n máa fi gbé gbèsè ayé mi. ìyín ọmọkùnrin ọ̀hún kàṣà. pàápàá jùlọ àwọn ọmọkùnrin tí ń ṣe jàgínníjàgan kiri nínú abúlé ńgbà náà lọ tí wọ́n kó ẹgbẹ́ jọ yàmàyàmà báyìí. sáyẹ̀sì àwọn ẹgbẹ́ bádẹ́rù nu àwọn bí ọ̀rẹ́ rẹ̀ báyìí. exactly. ṣé ọmọkùnrin tá à ń sọ yìí náà òun ló gbà mí ní ọjọ́ kan náà lọ́wọ́ wọn tí wọ́n ti mú mi sáàrin tí gbogbo wọn fẹ́ fipá bá mi lò pọ̀. ọmọ Ṣayọ̀ yìí náà ló sọ fún ọmọkùnrin yẹn pé kó lọ bá mi kó gbà mí bẹ́ẹ̀. lóòótọ́ mẹ́wàá máa ń ṣẹlẹ̀ nínú abúlé tí mo sì mọ nǹkan kan. bí mo ṣe wá dé mo wá gbọ́ pọ́ ní méjì kù nù. wo àwẹ̀lé ẹ ń bá ti ń robí sọmọ làkejì ibi ń padà bọ̀ lórí rẹ̀ ṣèkàṣèkà kan ò ní gbélé ayé kó nísinmi àwọn ọmọ olórí ibú ọmọ òun wọ́n ti kúkú oró dànù ikú ẹ̀sìn báyìí ìta gbangba náà kú sí táwọn ará abúlé pé wìtì mù síbẹ̀ táwọn wò wọ́n lẹ́ẹ̀lẹ́ báyìí olórí ibú làwọn. ẹ̀yin ṣì wà ń bí. àwọn ọmọ kéékèèké. báwo mọ́mí yẹn kọ́. ọ̀dà máa bá mi kí wọn. àwọn ọmọ abànú. ìwọ náà rántí ìwọ náà ti wà ń gbà kan nù o tọmọ wọ pátá táwọn ẹyẹgbẹ sí àwọn ẹlẹ ọyá lọ́wọ́sọ. ẹ lè ṣe bẹ́ẹ̀ fún mi mọ́ bá a gbà. ẹ̀yin nìyá wọn báyìí. ẹ̀yin nìyá wọn báyìí. ẹ wo bàbá ẹ má bínú bí mo bá ṣe sọ mo rí ẹ mọ̀ láti ilẹ̀ wa láti mọ́jú náà láti rí i pé aṣọ ìwọ̀kan yìí náà lè máa ń wọ̀ ẹ má bínú kì í ṣe bí ábíyèbò so bí mo ṣe wá ń bọ̀ mo try láti bá yín gẹ́ẹ̀tì àwọn aṣọ kan màá bá yín kó wá nírọ̀lẹ́ torí mo padà láàárọ̀ rẹ̀. ọ̀dà olóríire ọmọ ni ọ̀kàrẹ̀ ń ṣe wá bínú ọ ní inú bíbí wọn ò fi sẹ́ẹ̀mí náà ẹ̀dọ̀ fùfù wọn ò bẹ̀ ọ́ lọ́wọ́ ẹ̀ ìbínú òsínú èso ẹ̀mí wọ́n ti wá bínú sí ọ torí kìí ṣe pé òun bú mi ọ̀rẹ́ èrè ló fẹ́ fún mi ẹ wo sọ́ra sọ yìí ẹ ń bá máa wádìí tó fi dóò nìkan mò ń wọ̀ ohun tó ń fẹ́ sọnù ni bẹ́ẹ̀ ni àmọ́ ọtí lọ́ọ́ kà sọ̀fà fún mi. ẹ máa kó wá rẹ torí máa padà lọ́la. ọ̀la àbí wo kókókó báyìí là ń fa àbí tí o mọ́ gbàgbé o mọ́ dókòó nú abúlé yìí o ọba ti parí nǹkan ṣe báyìí kọ́ padà gbòòrò so yí ọba yìí yóò dà fún ọ ọ̀kadì o.
báwo dẹ̀ ni gbogbo èyí tí gbogbo ẹ̀kún lẹ̀kún náà bí kíní yìí sọmọ mi sáà ń kíkì sá. ṣé kò stress ẹ̀ tàtọ́. Okay. Are you sure? Ẹ ó tiẹ̀ lọ́rọ̀ kan tí mo fẹ́ bí sọ mo fẹ́ bí ẹ lé mo notice pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí mo bá ń lọ sí abúlé ọjà ó kì í máa ń make attempt kó fẹ́ tẹ̀lé mi. I don't just know ìlú yìí ni ibẹ̀ là ń tí ẹ wà àbí so òun sá nílùú ẹ̀ ni. Ṣòyìnbó ó jẹ́ pé mi fẹ́ lọ bọ́ sórí láti jẹ́ tàti kúrò nílùú yẹn ní ìtẹ́ ẹ̀mọ́ kan tó ṣẹlẹ̀ ẹ̀mí mi ò sí nílùú yẹn mọ́ rárá mi ì fi bẹ́ẹ̀ gba tìlú yẹn mọ́ jàre. Sórí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mò ń wò pé bóyá bíi 2 or 3 days sí mo sì máa padà lọ torí ilé Dáàdì Sayọ̀ tó wà ń bẹ̀ àwọn ará abúlé yẹn kán má tiẹ̀ lọ máa yàgbẹ́ síbẹ̀ because I don't know the way tí ọ̀pọ̀lọpọ̀ bí ń ṣe lọ́jọ́ yẹn mo ti mọ̀ pé wọ́n máa take advantages lórí ibẹ̀ yẹn ni wọ́n àpapọ̀ sẹ́ni bọ́dì tó ń gbé bẹ̀ but mo ní láti lọ but tá a bá ti lọ this time around àdìjọ́ ń lọ ni. wéèmí má dàrẹ láwọn èmi ò lọ tí bá ti wá fẹ́ lọ sínú bẹ̀yẹ́ sí ṣé bí mo ṣe ayé ni mo wá fẹ́ lọ. no sórí bó ṣe wà yìí náà ló lè lọ kò fẹ́ problem rárá àti rárá náà. máa polówó ara mi àbí. ó lè lọ kò sí issue. ọjọ́ mi là máa fi sí. sórí gbogbo tó tẹ ọmọ mi sáà ní kókó bébí mi ní kókó mo dẹ̀ tó wà ń bẹ ọkùnrin ni sórí ọkùnrin yẹn a máa pín ni bó sì dọ́kùnrin kò ti jó ẹ torí ọkùnrin la máa ń bí lọ́dọ̀ wa. ìwọ ti rora wà ní tí mo kà tó wà ń bẹ. ẹ̀mí mi ti sọ fún mi pé ọkùnrin ló wà ń bẹ. ọjọ́ má tọrọ ẹ̀ látọ̀rọ̀ obìnrin ló wà ń bẹ̀ o. wo bí tó bá tiẹ̀ dóbìnrin kò sí problem kó sà ti jó ẹ tó bá ti jó ẹ kò sí wàhálà. tó bí mo ṣe nífẹ̀ẹ́ tẹ́lẹ̀ yẹn ìfẹ́ yẹn tó máa wá tó lé sí ju ti tẹ́lẹ̀ lọ. ó dáa ṣe. pẹ̀lẹ́ báwo lẹ ti ṣe kí n bẹ́ẹ̀ bomi. wo ìyẹn ti ń rún. èyí ṣé mo ṣe láìda yẹn ló jẹ́ kẹ́yìn rún ẹ. wo ibà ìsáré níbà. ok pẹ̀lẹ́ tó ti nà díẹ̀ ó ṣe pẹ̀lẹ́ fẹ̀yìntì bá fẹ̀yìntì àbí tó máa bù kí bẹ gẹ́tò mi wá. mi ì tẹ̀lé ẹ lọ. wọ́n àdìjọ́ máa lọ ní jàre. mi ì lọ mo sọ fún ẹ. wá jẹ́ kí n bẹ bomi tó bó ti wá ìbò fẹ̀yìntì. ìfẹ́ bí èjì òwúrọ̀ látàgbàlá Elédùmarè ló ti ṣẹ̀ wá. ìfẹ́ tó tòrò mímímí dábàwọ́n ayé kan ò lè bàjẹ́ o olólùfẹ́ fẹ́ràn mi láìṣẹ̀ tán fẹ́mi bí ojú ti ń fẹ́ mú fẹ́mi tẹ̀ríntẹ̀rín fẹ́mi tọkàntọkàn fẹ́mi tààràtààrà. kí tètè wá ń kọrin báyìí. kẹ́ẹ̀nẹ̀. jágá tí mo bèrè láàárọ̀ nǹkan. ẹgbà dákun ṣe bí téèyàn bá tiẹ̀ ṣe nǹkan fún yàn ó ní bàtà bá ń tá mọ́kọ́ kalẹ̀ sí o ò rìpláì mi pẹ̀lú orin o ò appreciate dákun ṣe ọ̀rọ̀ owó ló tún padà sí. ṣe mọ̀ káwọn Yorùbá máa sọ pé nǹkan tó bá ń dún yàn báyìí ló máa ń pọ̀ lọ́rọ̀ èèyàn. obìnrin àtowó àtìfẹ́ ha wẹ́ kò sí problem sórí ó mọ̀ mi bó bí ìyẹn yójú mi mo lè fún ẹ. Well, let's say in the next 30, let's say 20 minutes. Tori mo dey charge for me, no matter that. Wow. I will give you. Wow, worry. So what did you say? Mi gan máa kọrin. No, ma bo mo dandan ni kó wọnú kò tiẹ̀ tẹ́lẹ̀ so sọmọ mi sàn kick. So n kick like that. Yẹ kí n kọrin fún ẹ, kó yẹ. Kó dẹ̀ owó yẹri mi pọ̀ sí àbí obìnrin. Olómi onítẹ̀mí ọ̀rẹ́ mi
olólùfẹ́ ojú kan ṣàlàdání lọ́lálùwà kò sóhun tí ó yà wá. láṣẹ ọ̀nà kò sí tí ó yà wá. sórí mo máa ń sọ kí ní kan sórí bí irun orí ṣe pàtàkì sí orí oyin ìfẹ́ rẹ̀ yóò ṣe pàtàkì sí mi. You know that? Yeah, I know that. But all the nigga come. I'm going to surprise for you, but I won't tell you now. Tell me now. No. Me, fire. I won't tell you now. Surprise thing. Tell me. You know what? Let's go inside. Inside? Yes. Hey. You know I love you. I know. You know. Ọ̀rẹ́ Delu. Ọ̀rẹ́. Ṣé kí n máa tún ẹ̀? Ah my God. Ó ṣe mí gan o. Mi ò lè parọ́ fún ẹ o. Even inú ẹ̀ ń bí mi. Èyí sọ pé inú ẹ̀ẹ́dẹ́rẹ́ra bíi tèèyàn bílíọ̀nù. Woman yẹn sọ pé òun ń bọ̀. Ó dẹ̀ mọ̀ at least tí woman yẹn bá dé, ó kàn fẹ́ ṣe fàájì fún wa lásán. A lè gbà less than 700 or 800,000 naira. Ìyàwó ẹ̀dẹ̀ pè é lẹ́sẹ̀kẹsẹ̀ system ẹ̀dẹ̀ dàrú kan ilé mo lọlé ni o mo ṣe kíní kan ni o gbọ́ kí wúmà yìí dé wúmà ó dùn mí gan o tí wúmà ẹ̀dẹ̀ ṣe dé báyìí tó béèrè àmọ́ sọ pé oníkùnfẹ́ mú nǹkan lé wúmà ẹ̀ tàn padà straight rọ́bìṣì wo nìyẹn ìyàwó mi o kò síbi tá a bá wà báyìí ìyàwó mi náà ló máa pariwo báwo ló yẹ ṣe bẹ́yẹn gbé my God sórí tí wàá ti ìyàwó ẹ̀ tẹ́ ṣe ń ṣe yẹn ìfẹ́ gbóná nìyẹn ìfẹ́ gbóná dẹ̀ kí n fún yẹn ní nǹkan méjì kọjá kú o ó láti wà very careful ó tọrọ bí kí n máa sọ òun. Ṣẹ́gun tọrọ mi bá yé mi gbogbo ọ̀rọ̀ tó sọ yìí ò ní máa sọ èmi lọ̀rọ̀ mi yé ọ̀rọ̀ mi tó dẹ̀ yé mi sórí ẹlẹ́dàá ìyàwó mi mo bẹ̀rù ètò ẹni tì lọ torí wípé ẹlẹ́dàá rẹ̀ le ju gbogbo bẹ́ẹ̀ mi gan ṣe lérò lọ mo ti mú bínú lọ́jọ́ kan rí mo mọ tó ṣẹlẹ̀ sí mi. Hello sir. Yes, èmi náà ti ń bọ̀ sí mo ti ń bọ̀ I mean in the next 5 minutes sí màá dé bẹ́ẹ̀ my dear mo ń bọ̀ ẹ wò tètè. Ìwọ ọmọkùnrin yìí ó ń gbọ́ràn o ó sọ pé kó má lọ síbẹ̀ yẹn ṣókì gbọ́ràn ni. Dúró mo ti pè mo ṣàlàyé everything fẹ́nu lẹ́sìn ìwọ ẹni ẹ ló pè mí sísìn tí mo fẹ́ lọ bá ọmọ tó wà ń lẹ̀ náà. Mo kì í gbọ́ràn ni mo ní kó má lọ síbẹ̀ yẹn. Ẹbí mo dẹ̀ mọ nǹkan tí mo rí o. Mo mọ nǹkan tí mo rí tí mo sọ pé kó má lọ o. Ṣé ìtọ́ni kò lọ ni? Ẹ gbà mí. Ṣé bí mo ti ṣàlàyé gbogbo ọ̀rọ̀ yìí fún ẹ? Mo ti ṣàlàyé fún ẹ kí n tó jáde ló ń sìn. Ẹni ẹ ló pè mí sìn tí mo fẹ́ lọ bá. Mo ní the next 5 minutes mo gbúdọ̀ lọ́dọ̀ ẹ̀. Má lọ bí kankan. Ẹ gbà mí. Dúró. Mo ní ìdí 9 million naira. Mo ní 6 million naira lákàntì ó kù 3 million naira ẹni tí mo fẹ́ lọ dà lọ́wọ́ ẹ̀ ó ní mú pèsè tí wọ́n sọ pé in the next 5 minutes máa dọ̀dọ̀ ẹ̀ dákun ó ní 3 million naira tó fẹ́ yá mi. 3 million naira ọmọ kí tí mo bá lówó lọ́wọ́ mo máa fún ẹ mi ní 3 million naira dání ok wo ṣebí ó ní ọmọ Sayọ̀ yẹn ó ní ilẹ̀ kan wà ní ìkí ẹ tó ń bá wọn ṣọ́ ní inú orúkọ ìlú tó tiẹ̀ máa ń pe òde lọ́ta lára àwọn ilẹ̀ yẹn takọ́ lára ẹ̀ náà tó bá tà wá dé fowó yẹn kún owó tó wà lọ́wọ́ wá fi ra nǹkan tó fẹ́. obìnrin báyìí lẹ́sẹ̀ yà ìlú onílẹ̀ tí wọ́n gbé ní mi lọ́wọ́ pé kí mo bá wọn sọ kí lọ́ mú kí lọ́ máa ta right àbí. ó dà tó o bá ti lè talẹ̀ yẹn o ò níbi kankan tó fẹ́ lọ o gbọ́dọ̀ jáde o ò lè jáde. wo bí mo ti bọ́lọ̀ dámájẹ̀ wípé tí ó tọ́ kí ló tẹ̀ kò tẹ̀ sí tó ṣẹlẹ̀ kó rí anybody kò lè dá mi ló pé kí n má lọ síbi ẹ̀ kí lọ mú ilé ilẹ̀ kí lọ tà. mo sì lọ tèmi.
but ju gbogbo ẹ̀ lọ náà ó yẹ kí nǹkan tẹ́mi náà ń sọ ó yẹ kó yé ẹ̀ mi ní pé kó má like ìyàwó ẹ̀ o mi ní kó má fìfẹ́ hàn sí and then mi dẹ̀ sọ pé bí a pé kó má bẹ̀rù ẹlẹ́dàá ẹ̀ kò sẹ́ni tí ò lẹ́lẹ́dàá ìwọ lélẹ́yìí o kì í yálè dà àbí so kí ló fẹ́ sọ pé o fi yan jẹ́. Ṣẹ́gun tó ń ṣẹ́gun mi jẹ́ ká gbàgbé everything lórí ọ̀rọ̀ yìí o tó bá jẹ́ pé torí ọ̀rọ̀ ìyàwó mi má ẹ̀fà mẹ́sẹ̀ fún mi mọ́ má dà sí kankan báyìí mọ́. which means ọ̀rọ̀ mi ò ní mí nílò ojú ẹ̀ nìyẹn. kò ní anything jẹ́ ká gbàgbé ẹ̀. nípa ọ̀rọ̀ contract ti tán lọ́la bóni kí ló ṣẹlẹ̀ lórí mi. no wọn wò pé tí n bá ti jáde nígbà tí mo padà wọ bíbí ayé mọ ni. kó má padà wọ inú ilé mi mọ́. it's true na because mo ń bá ẹ sọ àṣebí ṣe bí òkè sìn tèmi àti ẹ ti jọ wà sí láti kékeré ni títí tí a fi dàgbà àfúrà wálẹ̀ ni so ṣe bí ìfẹ́ kan nìyẹn ṣé ìfẹ́ kan yẹn kó tún wá wà kọjá pé bá a ti jọ ń ṣe yìí àfàìmọ̀ kan báyìí pé ìyàwó ẹ ìfẹ́ gbọ́dọ̀ ní sí ayé wọn ló máa rìn lọ sọ́run you have to be very careful o gbọ́ ìwọ ló lọ àmọ́ yẹn tó torí ọlọ àwòtọ́ ọ̀fẹ́ kì í máa sọ òun náà ìwọ ló mọ yẹn o owó ènìyàn fẹ̀gbọ́n náà pa ní kò ṣe ti láìpẹ́ tèmi rárá tó wíkì mi sọ̀rọ̀ mi ò ní mílẹ̀ gbogbo tó ń sọ yẹn rárá àti rárá kò ní ìtumọ̀ sí mi gbogbo jẹ́ ká kó lórí ẹ̀ máa sọ pé mo sọ tèmi jẹ́ ká kó lórí ẹ̀ báwo níbi tá a sọ pé a fẹ́ lọ ní ọ̀la yẹn. báyìí ni ọ̀rọ̀ tí mò ń sọ ní mílíọ̀nù ṣe so nǹkan tí wọ́n náà ń sọ fún mi sì kò lè ní mílíọ̀nù sí mi náà. ó ti dà báyìí àbí. ó ti dà bẹ́ẹ̀ o. My dear, kí ló ṣẹlẹ̀? Uncle, kí ló dé ibi ìdè bá mi sọ̀rọ̀ náà? Kí ló ṣẹlẹ̀? My dear, kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Ṣebí ibì kan ni àtijọ́ fẹ́ lọ tẹ́lẹ̀. Ẹ náà tó sọ fún mi pẹ́ lọ láàárọ̀ ẹ̀. Ọ̀rẹ́ mi lọ síbi bẹ̀ ibi tá a ti fẹ́ gba contract tó yẹ kí wọ́n fún wa lówó. Ṣé wọ́n wá fún yín ni? Fún òní tà fún wa mọ́. Ẹ gbọ́ ọkú kí ló ṣẹlẹ̀ báwo ló ṣe jẹ́? Ọ̀fun yín lówó mọ́kẹ́. Ọ̀rọ̀ yóò yé ni kò tí ì yé ni. Ok kó lè yé ẹ̀yà business náà gbé fún wa tí wọ́n sọ pé ká wá gba owó. Ṣe báyìí ní lọ́ní kẹ́ wá gbowó. Ibẹ̀ mo lọ tí mo máa débẹ̀ báyìí máa yẹ kàn change mind even concept tó yẹ sí bá mi sọ̀rọ̀ gan-an I don't even like it but kí ni mo fẹ́ ṣe ṣàtọ̀ pé ó ti sún mi owó sáà ń fi mi. Wọ́n ṣàfihàn lówó lọ́rọ̀ kan báyìí. even contract yìí ti mú báyìí. Ṣé o bẹ́yìn lẹ fà? Ẹ̀yin lẹ fà. Lábì inú ìyàwó mi ọ̀nà owó mo gbà fá o. Àìdá àwọn ló fà á. Ìgbà tẹ́yìn lọ síbẹ̀ láàárọ̀ ẹ̀. Ẹ̀yin àtàlẹ́jọ lọ. Tàjọ lọ síbò. Ṣe bẹ́yìn méjì lẹ lọ síbẹ̀. Ok báwo lẹni yẹn ṣe jẹ́ sí? Báwo lẹni yẹn ṣe jẹ́ sí mi ṣé ìyẹn mi pẹ̀lú pé àsọ̀rọ̀ contract afẹ́ lọ gbowó. Mo kàn béèrè náà ni pé báwo ló ṣe jẹ́? Ok ọ̀rẹ́ mi ni. Ọ̀rẹ́ yín àbálẹ̀ yín. Ẹ̀yin ò mọ̀ pé kẹ́yìn tó lọ yẹn gbogbo nǹkan tẹ́ ti bá ọmọbìnrin yẹn ṣe pọ̀ kẹ́ ẹ̀ tó kúrò lé ìyẹn gan lásán bad luck ni fún yín. Bad luck ni lónìí yẹn bad luck gidi. Ìbílẹ̀dì tí máa yẹn fojú kan báyìí ló sọ pé òun ní fún yín lówó yẹn mọ́ torí pé nǹkan tẹ́ ẹ ṣe yẹn ẹ̀yin òbí tí wọ́n fẹ́ lọ ṣe nǹkan oríire nígbà míì ẹ̀ ń pa owó kọ́kọ́ tì. Dúró ọ̀rẹ́ mi ló fà. Ṣé mo sọ fún ẹ? Ṣẹ́gun. Mo sọ. Lóòótọ́ ni wọ́n náà gbé obìnrin lọ sí ọ̀dọ̀ ẹni tó fẹ́ fan contract. ṣé because pé àjọ ń ṣe business kan náà sí tí contract ẹ̀ pàwọ́ pọ̀ so ìyẹn nípa bí kí ọmọ àbára jì. Sorry ọ̀rọ̀ embarrassment or no embarrassment. Mo ló ṣẹlẹ̀ ọ̀rẹ́
gbogbo tó ṣẹlẹ̀ bí kò tí ì yé mi tí mo máa ń lọ yé mi rán mo pa. máa gbọ́ ọmọ kan tó ṣẹlẹ̀ ó ti yẹ ẹ to avoid embarrassment lẹ́gbẹ̀ẹ́ máa máa bá tèmi for now so we talk better later irú embarrassment wò lè nílẹ̀. dúró ayọ̀ jọ ṣé gbogbo tó ń ṣẹlẹ̀ bí ṣé alámọ̀ ńlá ni torí gbogbo ọ̀rọ̀ yóò tí ì yé mi. Èmi pẹ̀lú ẹ̀dìjọ wà ní ilé látàárọ̀ báwo ló sì mọ̀ pé ọ̀rẹ́ mi gbé obìnrin lọ sí ọ̀dọ̀ ọ̀gá mi. bébì kò lè yí ẹ náà máa rí kò lè yí ẹ. kò lè yé mi ló máa ń pariwo kò lè yé mi ọ̀rọ̀ yìí dẹ̀ ń sìn sí mi. ṣé ayé tí wọ́n ń jẹ̀rù ti ń bà ẹ́ ni ìwọ má wọrí tó wáyé pé tówó yẹn ni in the next 2 minutes máa yẹn máa send owó yẹn sákàǹtì ìwọ máa fọ́kẹ́ balẹ̀ ṣe ti gbọ́ bọ́kọ́tọ́ rẹ̀ ṣe yẹn kó dáa o kò dáa rárá. so fi tọ̀rẹ́ mi sílẹ̀ kékeré ni tiẹ̀ yẹn ṣùgbọ́n bó o ṣe mọ̀ gangan ni kókó mi sìn because èmi pẹ̀lú òlé jìjọ wà nulẹ̀ kí n tó straight kó máa ṣẹlẹ̀ just like that. màyà ìwọ má wọrí táìpé yẹn ni kò lè yí ẹ ṣe ti gbọ́. kò lè yé mi ló máa ń pariwo àjùjọ wà ń bí olóòrè mi kó wọ́n gbé èèyàn lọ síbì kan. ṣé ìwọ bẹ̀rù ni má wọrí torí in the next 2 minutes máa yẹn máa pè é wọ́n máa send owó yẹn sákàǹtì wọ́n máa pè lọ́rọ̀ rẹ̀ bọ̀ máa bọ́ rẹ̀ sọ̀rọ̀ ṣe ti gbọ́ máa bá rẹ̀ sọ̀rọ̀. bí bá sọ̀rọ̀ kékeré ni sọ̀rọ̀ mi yẹ ṣùgbọ́n bó o ṣe mọ̀ gangan n tó wà very important sí mi nìyẹn. bébì ló ń kọ́ ní sùn. ó ní o hello sir yes sir you mean into my account oh I will check it now dúró wọn náà wọn ti send owó check him báwo send it to them lẹ́nu sí tá a sọ̀rọ̀. mo sọ fẹ́ kó máa send owó yẹn sí bet sórí owó tó send sí ẹ nǹkan tó ní kẹ́bi ṣe o ṣé gbogbo ọkọ tó bá ti ń ṣe láyé máa wà truthful tẹ́ bá ti ṣiṣẹ́ yẹn tó èrè tó bá kù ń bẹ̀ ọlọ́wọ́ bá yín fàlùbọ̀ àríkà sí owó. ó sì ń gẹ̀ẹ́sì lẹ́nu sí ẹgbẹ́ nínú ilé sálùjẹ̀nù kan ló bẹ̀rẹ̀ yìí bíkọ́ àdìjọ wà nínú ilé ni. ẹ kúlé o. ayọ̀ mi irú ohun tí mo sùn sí yá ayọ̀ mi àìjà ayọ̀ mi ẹgbà ayọ̀ mi ẹgbà ayọ̀ mi kí ló ṣẹlẹ̀ ayọ̀ mi.